ní tàkàlùtù àmọ̀kẹ́ ọba àtúlà ní àmọ̀ràn òṣò ní kò ṣe tì í ṣubú. Jẹ́fẹ́ sọ pé kò ní wọ́n ní abẹ́jọ́ ló fẹ́ rọ̀ bí inú ẹ̀ ní. Jẹ́fẹ́ sọ pé kò ní wọ́n ní abẹ́jọ́ ló fẹ́ rọ̀ bí inú ẹ̀ ní. Ojú rẹ̀ fẹ́nikẹ́ni ó lọ́wọ́ sẹ́nikẹ́ni kí ó fọ́ ìgbà ìrọ̀lẹ́. Tàkàlùtù ọmọ tá a lè ṣe ọmọ bá a túlà. Ọ̀sàkìsọ̀ ọlọ́mọ ọmọlúlá ọlọ́mọ plenty foundation. Wọ́n rán ọmọ làkejì lọ́wọ́ ọlọ́mọ máa ràn yín lọ ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty abba spiritual. Bẹ́ẹ̀ ṣe rán ọmọ làkejì lọ́wọ́ ọlọ́mọ máa ràn yín lọ. Ọba aláwọ̀ ṣọ́ ní tàkàlùtù àmọ̀kẹ́ ọba ẹni àbọ̀ aláwọ̀ ṣọ́ ní kò ṣe sí ṣubú. Jẹ́fẹ́ sọ pé kò ní wá ní abẹ́jọ́ lẹ́fẹ́ rà bí inú ẹni. Jẹ́fẹ́ sọ pé kò ní wá ní abẹ́jọ́ lẹ́fẹ́ rà bí inú ẹni. Ojú rẹ̀ kẹ́nikẹ́ni ó lọ́wọ́ sẹ́nikẹ́ni kí ó fọ́ ìgbà ìyọ̀rẹ́. Ọmọ lọ́rẹ́ ẹ̀rú mọ̀jọ ọmọ gbogbo ọmọ ṣọ̀gbọ́gbọ́. Ó rẹ̀ títí ó rẹ̀ dọ́ta tẹ́rítọ́bọ̀ ọ́fíìsì wọn sì túrẹ̀ sí ẹ̀. Ọlọ́mọ plenty, ìyá ọlọ́mọ plenty. Ọmọ lọ́kọ̀ nílé iṣẹ́ rí ọmọ káfọ́ pàwọ́ káfà jẹ́ wa. Káfọ́ gédégédé ọwọ́ akọ̀ nílé iṣẹ́ rí mọ́lẹ́. Ọláyínká. Abọ́láhùn ṣọ́ ní tàkàlùtù àmọ̀kẹ́ ọba àtúlà ẹni abọ́láhùn ṣọ́ ní kò ṣe tì í ṣubú. Jẹ́fẹ́ sọ pé kò ní wá ní abẹ́jọ́ lọ́fẹ́ rọ̀ bí inú ẹni. Jẹ́fẹ́ sọ pé kò ní wá ní abẹ́jọ́ lọ́fẹ́ rọ̀ bí inú ẹni. Ojú rẹ̀ fẹ́nikẹ́ni ó lọ́wọ́ sẹ́nikẹ́ni kí ó fojú pa ìrẹ́. Ojú rẹ̀ fẹ́nikẹ́ni ọmọ tàdé ṣe ó lọ́wọ́ sẹ́nikẹ́ni kí ó fojú pa ìrẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè, tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Òde àlàáfíà bàbá mi. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Ọmọ tàdé ṣe ní fèsì lọ́wọ́. Ọlọ́mọ plenty. Àkọ́dàn lóye. Ọmọ tàdé ṣe táwa kárìtù. Kúfẹ̀ bàbá mi. Àfíṣà ayọ̀ ọmọ bá tù láàbí fèsì lọ́wọ́. Ọlọ́mọ plenty foundation. Bẹ́ẹ̀ ṣe ń rọmọ làkejì lọ́wọ́ lọ́wọ́ máa ràn yín lọ́wọ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè, tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá. Ṣe àsìkò mi. Òde ayọ̀ bàbá mi Sùrájù Afọlábí. Béèrè o. Tẹ̀lẹ́ ò jalè, tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Yèyé gbà ní Àkọ́dàn lóye of Àwórì land. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Hey, sister mi ni my big sister from Belgium. God bless you. Ronke Olóròdé Ahmed. Ọmọ bàtúlà yẹ ọlọ́mọ plenty. Ẹnìkan tọrọ Ọlọ́run fún àwa lọ́lọ́run fún. Ọmọ bàtúlà yẹ ọlọ́mọ plenty. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè, tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Ètò nìyẹn bàbá mi. Àdúrà náà fi Tèmi tí you're welcome. iṣẹ́ ńlá. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè, tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà
love you too, my baby. Heart you big. Káàbọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ kú dédé wòyí ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi ti náà ti wà ní àyín èmi ti yín náà ni Ewùsì ọmọbabìnrin Ọmọ́tádé ṣe Ẹ̀fúnṣayọ̀ Ọ̀bátúlà láti Ìṣẹ̀rí Ọlọ́fin onígbàkulé kejì àìkú dédé wòyí ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi náà ti wà ayé tó wẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò ti gbogbo wa náà ni ètò ọmọ Ọlọ́fin àjáyè bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ Ọlọ́fin pátápátá káàfàtà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àgbáyé àbá sọ pé kí lè tó Ìṣẹ̀rí Ọlọ́fin nílé fún gbogbo ọmọ Àwórì pátápátá òun lè tó ẹ káàbọ̀ sórí ètò náà èmi náà ni màmá wá ẹ̀yin ni mo máa bá ní orúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mọ́ àti láṣẹ àwọn ládéládé àti ti lóyè lóyè mo kí gbogbo yín wípé ẹ kú déédé wòyí ṣàlàáfíà ni mo bá yín ẹ̀rí gèlè mi tọmọ ọlọ́pẹ́ ni tọmọ ọlọ́pẹ́ ni àlejò mi kan tí mo ní ó ní màmá òun lòun máa wé gèlè tèmi yìí fún mi ló bá fi mí ṣẹ̀ṣọ́ arábìnrin náà wọ́n wà ní kàlẹ́ ń bí gẹ́gẹ́ bí àwọn aṣemílóge àwọn atójúlóge mi ṣe ẹni tọ́lọ́run fi kẹ́mi náà ni ọmọ yín náà ni àbígbẹ̀yìn ló ní ìyá orúkọ yorùbá náà ni oore alẹ́ mi àbígbẹ̀yìn ló ní ìyá ìdùnnú ayé mi ayọ̀ ayé mi ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò tiwa lónìí ètò Ìṣẹ̀rí Ọlọ́fin nílé fún gbogbo Àwórì pátápátá káàkiri gbogbo àgbáyé ẹ má bá wa bọ̀. ẹ jẹ́ ká fara wa mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra ọtí ọ̀lẹ́ nìkan gúnkẹ́ bí gbọ́dọ̀ pa àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra. ẹ jẹ́ ká àwọn tó kù wá wọlé ẹ má bọ̀ ètò ti bẹ̀rẹ̀. ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ sí ti ìjà ọlọ́lá orúkọ ló sọ ní ọjọ́ kan ṣoṣo ìyọ̀hún ti mọ́ òun ní bá a lágbára ọdẹ. ó fi fìlà pẹ́rín. ọjọ́ kan ṣoṣo níyọ̀hún ti mọ́. owó ní bá a lágbára ọdẹ. tó fi fìlà pẹ́rín. nítorí pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún ni. ẹ̀yin ọmọ orí ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kọ ṣoṣo. ìwọ jù bí èmi ò jù ẹ́. níbo ló fẹ́ mú wa dé? Èdùmàrè fún wa délẹ̀ ìlérí. ká gba ọmọra ẹ̀ lágbà ó kọ́mọdé mọ́ra ẹ̀ lọ́mọdé. kẹgbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀ rẹ̀ wọ́. kàbúrò ẹ̀ làbúrò ẹ jẹ́ ká fẹ́ràn ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fẹ́ràn wa mọ́ra ọtí ọlọ́ọ̀nìkan gúnkẹ́ bí kò bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fẹ́ràn wa mọ́ra. àìjọ ni pọ́nmọ́ ìjọ níjọ́mọ́ ìjọ níyà ọ̀tẹ̀ ò dá nǹkan abẹ́ òrí ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la. má gbé fara ta. àkàndé kó dépò ọ̀la má gbé fara ta. kò dá bẹ́ẹ̀ o. àbúrò mi ò ní dépò ọ̀la kàkà kó dépò ọ̀la má gbé fara ta. ẹ má já ṣe bẹ́ẹ̀ ikú yóò dágbà ni ṣé yẹn wá dání. kó dá bàbá mi. ẹ jẹ́ ká rorí wò ká fi mọ̀ràn ṣọ̀kan ìyẹn ló lè gbé wa. délẹ̀ ìlérí ẹ jẹ́ ká wẹ̀rẹ̀ ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra
pàǹtí ò lè nìkan gúngbé. Bí gbogbo tán àdìtì ayáyá òbára. Good evening ìyá mi láti Sheffield ẹ káàbọ̀ sí ètò ẹ bá mi pín ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé ẹ̀ máa bọ̀ ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa ẹ ṣe mọ̀ ọjọ́ sátidé ọjọ́ àríyá ni ẹ sọ pé kí ló dé tí mo fi gbé sí ọjọ́ sátidé ọjọ́ sátidé ní kẹ́ jẹ́ ká máa ṣe torí pé ọjọ́ sunday ọjọ́ ìsinmi lolúwa pé kíni ká máa fi sin òun kí olúwa ọlọ́run ọba elédùnmarè kó ṣàṣàánú náà ni kó dáríjì olúwa kó dáríjì náà ni ẹ jẹ́ ká gbọ́ orin tí a máa fi kí bàbá wa tá a máa fi kẹ́ wọn tá a máa fi yẹ̀ wọ́n tá a máa fi pọ́n wọn lé ta ni ẹni náà tí ò bá ṣe ẹnìkan ṣoṣo ni olórí gbogbo Àwórì pátápátá ẹ máa bá mi bọ̀. ẹnu ọjọ́ kẹ. oh okay. Dadi dan pa pa pa. Ìwé ló sí ìfẹ́ owó ní kí ọ̀fẹ́ wà agbábí ìlú wà kí ẹ̀fẹ́ mi. ẹ káàbọ̀ sórí ètò ọkú mi láti Belgium ọkú ké èrò lọ́lá o jẹ́ ìyá mi yẹ́ra lọ sóde etí ṣeré. Ẹ̀ka dé fẹ́ni tó tọ́ sí. Ẹ̀ka dé fẹ́ni tó tọ́ sí. Wọ́n gbádé fọ́gbà wà pẹ̀lú rọ̀rùn mi. Ọba ò lè kú. Láyéláyé ọba ò lè kú. Ọba wàjà sí o wá. Kábíyèsí ọba aláyé. Ọlọ́fin ìṣúlẹ̀ ṣá. Ìmúlà gbogbo Àwórì pátápátá. Ọba wa ọlọ́fin ìrùn. Àti ìjọba. Àtijọba nílé Àwórì ní ti ilé tó kó. Níjọ́ sátidé. Ọjọ́ kẹtàdínlógún. Oṣù kẹjọ ọdún. 2004. Ìlú jẹ́ ní òpèrò. Àwọn bàbá bí ìṣiṣẹ́ yẹn. Adébọ̀wálé Adébọ̀wálé. Ọmọ. Gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Olóyè Èkó gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Olóyè Èkó gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Ìlàdé Àbáyọ̀mí gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Fàájì sàn láti ṣe lọ lọ́sùn. Débà. Ọba àlọ́kò gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Wọ́n pitú, wọ́n ṣe dandan. Àwọn náà bẹ́yìn gbogbo wọn náà pitú.
rere wa. Ọwọ́ bá wọn bá kábíyèsí ṣe yẹ. Adébọ̀wá ni Adébọ̀wí. Ọba ọlọ́fin o. Ẹni bá mọ̀ ni ẹni bá mọ̀ ni. Ẹni bá mọ̀ ni. Òun ló mọ̀ rí kí ẹni ó ti dájú. Ọmọ akẹ́sàn lẹ́yìn. Ọmọ ọlọ́kọ̀ tó fi ṣe rí. Ọlọ́kọ̀ wá sí ìdìbò àlàkẹ́. Ògèdègèdè ọlọ́kọ̀ o. Akọ̀yẹ̀gbẹ̀yẹ̀gbẹ̀ lójú omi. Ọmọ alákò dúdú mi níjọ. Tí a mú wọnú ọkàn. Ó sì kú. Ọmọ àjà ńlá tòun ò dé. Àwọn oníyàn kókó tó mú jẹgbẹ́ ṣú lọ. Mi ò ní kó oṣù akẹ́sàn. Kí n ṣe pé sọ́ra mi. Ẹ̀yin lọ́mọ Pàmí pàwọn òrọ́lá. pàwọn òró sí. Ẹ̀yin lọ́mọ Pàwọn òrọ́lá o. pàwọn òrọ́ṣì. Ọmọ àbọ̀dé. Ilé iṣẹ́ rí. Kábíyèsí ọmọ ló ń lá. Ọmọ ọlọ́fin o. Rasheed káàbọ̀. Àmẹ́ni tó máa ṣe. A ò mẹ́ni tó máa ṣe. Kí ló dé? Ìrọ̀lẹ́ pa kò ní kú. Bá wa. Ọba wa. Ẹ bá wa gbé Nurudeen ga o. Ẹ bá wa gbé Nurudeen ga o. Ọba wa. Ẹ bá wa gbé Nurudeen ga o. Ọba wa. Ẹ bá wa gbé Nurudeen ga o. Ọba wa. Yéwà. Ẹ bá wa gbé Nurudeen ga o. Ọba wa. Ọba bí ládàdé. Àrílẹ̀ ẹnu ọwá láàmì rèrè. Ògidì ewu sì rèé ní òkìṣọ́mọ àlè. Ọba bí lọ sọ wá o ọba. Ẹ bá mi fòfèrè fàdérò wá lérò ọba. Omi lọ sọ wá. Ọba omi lọ sọ wá o ọba. Ọba omi lọ sọ wá o ọba. Ẹ bá mi fòfèrè fàdérò wá lérò ọba. Omi lọ sọ wá. Ọba tó. Ọba tó pẹ́, ọba tó wẹ̀, ọba tó. Aláàjì Ṣóbọ̀wálé, balógun gbogbo ìlú Ìṣẹ́rí, alẹ́ àti ajá àti o, ẹ kú lọ́jọ́ ẹ máa kó àṣẹ o. Àdìsá Ìgè, ààrẹ gbogbo Ìṣẹ́rí ọlọ́fin, ẹ kú náwó ọjọ́. Àdìsá balógun Kétu baálẹ̀. Bẹ́ẹ̀ni, fọ́pá wà fàjẹ̀wà, ó yá kí gbogbo ọwọ́ wà déṣẹ́ rí mọ́lé. Múrítàlá Babalọ́lá, Sẹ́ríkì Nkárà Bàbá Tírí. Thank you, Baba. May God bless you. I love you deeply, darling. Prince Rasheed Adekanbi, love you so good. Bàbá Súlè Máìtó, ẹ kú náwó ọjọ́ gbogbo mímọ́ kí. Ọba. Omi lọ sọ wá o, ọba gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́, ọba wa. Adébọ̀wálé o. Ọba omi lọ sọ, ọba omi lọ sọ wá o, ọba. Ọba omi lọ sọ wá o, ọba. Ẹ bá mi fòfèrè fàdébọ̀wálé o, ọba omi lọ sọ wá. Gbèrè bàbá mi. Àṣeyẹ ló máa ṣe o. Náà jí mu àró lápò yìí, ẹ kú náwó ọjọ́. Káyọ̀lólú èjì láwọn ìlà kí òun, baálé àgbò yìí.
Adébísí Olúṣẹ́gun ẹ káàbọ̀ sórí ètò. Àgúnbí Adé Ebenezer ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi pín, ẹ bá mi pín. Ẹ bá mi tún fèrè fàdébọ̀ wálé ọba omi lọ sọ wá. Kí n gbọ́ ọba omi lọ sọ wá ọba. Ẹ bá mi tún fèrè fàdébọ̀ wálé ọba omi lọ sọ wá. Àwa náà rèé. Àwa tá a gba ìyébà. Tó dúró sáún sáún. Gbogbo ẹnu ká. Kájì yìí pọ̀. Àwa yìí náà ni àwa wẹ́lẹ́wà yìí ni yàtọ̀ sáwọn jáwé jura ìyàwó ẹ̀bà. Àwa la múlù dùn àmúlù ta sánsán. Ó kọ́ wa lẹ́kún. Àṣẹ wà. Bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. Baálẹ̀ of Maryland Ahmed Moses Isiaka ẹ káàbọ̀ ọkú. Afọlábí Àlàmú ọmọ Oṣòdì. Òyà ò ní fi kú yàwá o. Àṣẹ o. Ọlọ́run ò ní fi kú ọ̀rẹ́ wa jẹ́ o. Àṣẹ Èdùmàrè. Ẹ gbọ́dọ̀ tí mo fẹ́ sọ tí kì í ṣá àbòsí o. Ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ tí kì í ṣá àbòsí o. Nípa ọ̀rọ̀. Iná mẹ́fà la ní àṣọ. Olórí ẹbí bàbá ṣùwé. Nípa ọ̀rọ̀. Iná mẹ́fà la ní àṣọ. Ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ tí kì í ṣá àbòsí o. Níṣe ló yẹ ká wí. Níṣe ló yẹ ká wí. Ó yẹ ká ló ó lè sọ. Níṣe ló yẹ ká wí. Èmi kan ọ̀la àdépura. Èlò ló ń bọ̀. Níṣe ló lọ ló máa ń bọ̀. Ẹ̀bá wa tún lè wá ṣe. Kílẹ̀ bí yẹn o. Ẹni tó ń sanwó kílẹ̀ bí yẹn. Ìyẹn ló yẹ ká ṣe làákà ẹ̀. Ẹyẹ torí ẹ̀ máa ná lára. Ayé sòkùnkùn mọ́ o. Ayé sòkùnkùn mọ́ o. Ayé kòrò mú wa. Ìyẹn ló yẹ ká ṣe làákà ẹ̀. Ẹyẹ torí ẹ̀ máa ná lára. Ayé sòkùnkùn mọ́ o. Ayé kòrò mú wa. Òṣìṣẹ́ onímọ̀ lẹ̀ lálẹ́ bẹ́ o. À ń bẹ̀ yí ni o. Òṣìṣẹ́ onímọ̀ọ́lẹ̀ lálẹ́ bẹ̀ o. Òṣìṣẹ́ onímọ̀ọ́lẹ̀ lálẹ́ bẹ̀ o. Òṣìṣẹ́ onímọ̀ọ́lẹ̀ lálẹ́ bẹ̀ o. Ẹ má ṣiṣẹ́ nìyé ká. Ẹ ṣiṣẹ́ lọ́dọ̀ tó sì tán. Àkòrí láyé ẹ̀dá ò mọ̀. Ibi tó fẹ́ ló máa ń lò sí. Ibi tó fẹ́ ló máa ń lò sí.
bẹ́ẹ̀ ni ẹnìkan ló lè ní ẹnìkan ló là ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ kúṣẹ́ ẹ jẹ́ ká máa fara nira wa lára ní nàìjíríà. Bàbá mi mo ti gbé òṣùbà fún yín ìgbòsà ọmọ ọlọ́fin àjáyè. God bless you. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ wà lórí afẹ́fẹ́ pẹ̀lú mi, mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́mọdé àti lágbà. Mo ní ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, ẹ káàbọ̀ sórí ètò wa ìṣẹ̀rí ọlọ́fin ní ilé fún gbogbo ọmọ Àwórì káàfàtà nílé lóko àti ilé yóòdì. Ìkúyà mi ṣe libí lórí afọ́nrán libí lìgbèkú libí ìkúyà mi ṣe ni àmì ṣe kí ni àmì gbèdé wa ìlú wa àmì gbé lárugẹ. Ìkúyà mi ṣe libí ni àmì sọ̀tàn Àwórì àmì sọ̀tàn ìdásílẹ̀ Àwórì káwórì ti dé ibi sí ti mi bọ̀ ibi sí dé ibi sí mi lọ. Ìkúyà mi ṣe libí wẹ̀. Àdásílẹ̀ láti má ṣọ̀tá, àdásílẹ̀ láti má ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún, àdásílẹ̀ láti má wọ̀tá kọ̀tá bí kò ṣe ká ṣọ̀rẹ́ ara wa. Ìgbéyà bá má ṣọ̀rẹ́ ara wa, ìgbéyà má ṣọ oṣó, ìgbéyà bá má sọ pé oṣó láì jẹ́. A gbọ́dọ̀ jẹ́ kí inú wa mọ́ síra wa, inú wa gbọ́dọ̀ mọ́ síra wa. Ìgbéyà bá pé oṣó láwa ṣùgbọ́n àmì tẹ̀m̀bẹ̀lẹ̀kún, àmì jẹra wa lẹ́sẹ̀, àmì sọ̀rọ̀ èyí. Ìgbéyà bá mi sọ̀rọ̀ èyí ká má jẹra wa lẹ́sẹ̀, ká má sọ̀sọ̀kúsọ, ká má sọ̀tàn tí ò tọ́. Ká ti máa ṣe ibi tá máa gbé gbà. Àlejò oṣó. Ẹ fi ìgbà yà bá mọ̀ wípé ọwẹ́ leléyìí o, òwe leléyìí. Ká ṣòótọ́, ká finú tọ́ra wa. Ká má fu èmi ló tọ́ sí kò tọ́ sí kàkà kó gbà lọ́wọ́ mi máa sọnù síta kára àtàkì ìlàjà àǹfààní ibi sí máa gbé wa dé, kò lè gbé wa dé bíkíbi. Ẹ rántí wípé ẹ̀yin bàbá wa yẹ mi bọ̀lẹ̀ yìí yàwá mi tẹ̀lé lè yìí. Ọjọ́ gbogbo yá dalẹ̀ pátápátá. Ìkúyẹ̀ bá fi sílẹ̀ fáwa lónìí làwa àkáwá máa fi sílẹ̀ fáwọn ọmọ yìí mi bọ̀ ló máa tẹ̀lé lọ ẹwọ bí ẹwà tọdún gbọ̀ngàn yà tí mi bá bọ̀ Àwórì tí mi bá bọ̀ kò sí kú ya ní gbogbo kú làwọn yóò jẹ́ àwọn Àwórì náà ti gbà lọ́wọ́ wa. Wọ́n ti mú tẹ̀m̀bẹ̀lẹ̀kú, wọ́n ti mú ọ̀dàlẹ̀, wọ́n ti mú gbogbo, wọ́n ti polúkúmuṣu, wọ́n ti dá gbogbo ẹ̀pọ̀ fún wa. Àsìkò wa tó ìgbéyàwó ọmọ onílé ìbádé àjòjì á ṣe kí ni á ṣe gáfàrà. Àsìkò tó láti sọ fún wọn pé kàn ṣe gáfàrà fún wa àwa àkáwa àti tójú bọ́. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Ṣàdí gómìnà náà mo tún agálédè Àwórì. Ṣe Benjamin àbúrò mi Ben ọmọ Ọ̀ṣọ́fà káàbọ̀ sórí ètò. Esther Ògúnládé Dáramọ́lá ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi pín, ẹ lè jẹ́ pé ẹ ní ọ̀rẹ́ bíi 2 mẹ́ta tó jẹ́ ọmọ Àwórì. Eléyìí ni ìtàn nípa ìṣẹ̀rí ọlọ́fin nílé fún gbogbo Àwórì pátápátá. Ìkúyà mi ṣe níbí, ohun tá à ń ṣe níbí ni ìtàn orírun wa, ibi tá a ti wá létílé Ifẹ̀ ó tún fẹ̀ lọ́hún láti wá ní baba ńlá baba wa lè ti gbéra. Kò sì gbéra pẹ̀lú ẹnikẹ́ni ó gbéra pẹ̀lú àwọn ìsọ̀ǹgbélà. Ọ̀gá méjì ò lè wọnú ọkọ̀ kan náà. Ẹ máa jẹ́ àpòrọ̀ tanra wa jẹ, ẹyẹ jẹ́ apàtàkìtàn. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè ọba tó mú wa rí ìṣẹ́jú yìí. Bàbá wa Ọlọ́fin Àjáyè, Ọlọ́fin Ògún fún mi níre. Wọ́n máa ń pè wọ́n náà láwọn ọmọ wọn máa ń pè wá ní ọmọ Ọlọ́fin Àjáyè. Àwa tá a bá jẹ́ ọmọ Ọlọ́fin Àjáyè à á pera wa lọ́mọ Ọlọ́fin Àjáyè. Àwọn kejì náà wọ́n á pera wọn lọ́mọ Ọlọ́fin Ìdẹ́jọ Ògún fún mi níre. Ṣùgbọ́n a gbọ́ pé àwọn ọmọ Ọlọ́fin kan tún wà tán tún ní apá kẹta apá kẹwàá, ṣùgbọ́n a lè sọ kárìn ká pọ̀ yẹni. Eléyìí ló fẹ́ mú mi láti sọ pé kí n láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ládéládé, gbogbo àwọn lóyè
gbogbo ẹ̀yin bàbá mo gbóṣùbà forí adé o, mo gbóṣùbà forí adé o, mo gbóṣùbà forí adé o. ẹ ṣé ẹkú ọmọ ṣe, ẹkú àtúntò, ẹ tó dán mọ́ránmọ́rán. ìgbéyẹ̀ olúkàlùkù lọ síbi ìgbé tí mi gbé ikú mi gba ìkùlé wọlé, kólúwa má ṣọ́ wa ni. A máa bá yẹn sọ nígbà tí àsìkò bá tó. Ṣùgbọ́n mi sí omi òtó kan tó ṣẹlẹ̀ láàrin bàbá àtọmọ ni. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn onílẹ̀ wọ́n ti bá wa tó, wọ́n bá wa tó, ṣùgbọ́n ìjà dénú bí ìjọ dénú. Ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n paná ọ̀tẹ̀ náà mọ́lẹ̀. Ọlọ́run ọba Elédùmarè kò wá ní jẹ́ kó tún rú fún ẹni kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. ṣe mọ̀ wípé alágbẹ̀dẹ tó ń lurin lójú kan olóhùn tó rí ẹ̀fúra. bàbá mi onílògbò àwọn ni wọ́n gbárùkù ti gbogbo ìpéjọ náà ní ọ̀sẹ̀ tó kọjá. àwọn ni gbogbo àwọn ládéládé orí adé jìnwìnjìnwìn ìlẹ̀kẹ̀, gbogbo wọn ni wọ́n péjọ síbẹ̀. ẹni tó jẹ́ bàbá fún gbogbo àwọn ládéládé náà ní ọmọ Àwórì, bàbá wa Ọlọ́fin ti Ìṣẹ́rímọlẹ̀ Àrólé Ògúnfúnminíre Àdìmúlà gbogbo ilẹ̀ Àwórì káàfàtà ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí, bàbá wa Ọlọ́fin Adó-odò Ọlọ́tà ọ̀fọ̀tà alágbàdo ọ̀fàgbàdo onítẹ̀tíkù of Owódé Ọ̀tà alágbára of Àgbárá oníjókòó of Ìjókòó Ọ̀tà oníkògbò ti Ìkògbò alákẹ́tù ti Akétu olójòdú ti Òjòdú onígọ̀hún ti Gọ̀hún onítìgbò ti tìgbò ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo wọn ni wọ́n wà níbi tí wọ́n ti ṣe ẹ̀tọ́ bàbá. gbogbo wọn ni wọ́n wà bẹ́ẹ̀ pátápátá láti ṣe kíni, láti fagilé gbogbo ìwọ gbọ́ mi èmi ò gbọ́ ẹ tó ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọlọ́fin Àdìmúlà Ògúnfúnminíre ní bàbá wa Nurudeen Adébọ̀wálé àti ọmọ wọn Ọlọ́tà ti Ọ̀tà ìyẹn Abdul kọlọ́n kó ṣàánú mi. àmà báyẹn tó kù sọ bá débi tórúkọ wọn wà máa mú jáde. ẹ má bínú. bàbá wa onílògbò àwọn ni wọ́n tẹ̀lé wọn, wọ́n kó gbogbo wọn pátápátá, wọ́n tẹ̀lé wọn wọnú yàrá tó tójú yàrá lọ, àwọn yàrá láti lọ ṣe kíni, láti lọ bá àwọn bàbá wa Adékànbí, láti lọ bá wọn sọ wípé ọmọdé kì í mẹ̀kọ jẹ, kó má ṣe kíni, kó má ṣe ra lọ́wọ́, kí wọ́n dáríjì, kí wọ́n ṣe kíni, kí wọ́n kàn fà mọ́ra. a máa tọ́ra wa sọ́lọ̀ náà nítorí pé ẹ̀pọ̀n tẹ́pọ̀n ṣùgbọ́n àwọn oyè jura wọn lọ tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi. bàbá wa Àdìmúlà Ọlọ́fin Ògúnfúnminíre àwọn náà fúnra wọn nípẹ́ ọmọ onínàkúnà nínú Bíbélì. kí ló ṣe nígbà tó gba ogún ẹ̀ tó kó lọ, ó lọ ná nínàkúnà, ó ṣe gbogbo ẹ̀ bó ṣe fẹ́. nígbà tó dẹ̀ ná tán tó wá jí pé kó wá bẹ̀rẹ̀ sí ní lọ ṣẹrú nígbà tọ́mọ bá tún lọ ń ṣẹrú lábẹ́ àwọn kan ló bá ní ǹjẹ́ mi ò ní padà sílé báyìí, èmi tó jẹ́ pé ayé fàmílétè ń tutọ́ ni mò ń jẹ nínú agboolé bàbá mi, èmi ni mo tún wá fẹ́ máa ṣẹrú fáwọn kan. nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn. ni bàbá Ọlọ́fin bá ní ọmọ onínàkúnà kúkú ni ẹ́, bí mo tẹ̀ lọ́rọ̀ tí ó wà nínú ìwé mímọ́ Bíbélì, máa bọ̀ jẹ́ kí n fà ẹ́ mọ́ra. wọ́n ṣe yanjú gbogbo ẹ̀ náà sí ẹgbẹ́ kan nìyẹn. and wọ́n wá sọ fún ọmọ onínàkúnà yìí tí ó jẹ́ bàbá wa Ọlọ́tà ọ̀fọ̀tà, ṣe hàn pé ọmọ ò kì í dàgbà lọ́wọ́ bàbá ẹ̀. wọ́n wá sọ fún pé gbogbo àwọn ìtànkítàn tí wọ́n ń pa, torí pé àwọn náà wọ́n ń gbọ́ àwọn ọ̀tàn yẹn lẹ́nu àwọn tí ọmọ kékeré sì ni wọ́n lórí àpèrè àwọn kékeré sì ni wọ́n lórí àpèrè, ṣùgbọ́n àwọn rò pé bóyá àwọn tí wọ́n fún àwọn ní gbogbo nǹkan tó yẹ kí wọ́n mọ̀
nípa ìtàn nípa gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ òde òní tán máa lọ kó lórí afọ́nrán àwọn yẹn ni wọ́n lọ ń bá tò tó wá fi jẹ́ pé kán máa sọ pé igbá fò sókè igbá fò sílẹ̀ igbá lọ sí ìdò igbá ṣe kíni igbá bá fò tẹ̀hún ló bá di ìsọlọ wọ́n ti ní kán máa sọ bẹ́ẹ̀ mọ́ àwọn náà wá sọ pé bàbá mi ẹ má bínú mi mọ̀ wípé àkìbọ̀rọ̀ ni kò yẹ bó jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn wọ́n ṣáà ṣe kíni wọ́n ṣáà sọ fún wọn pé kàn jẹ́ pé kíni wọ́n bá fẹ́ mọ̀ tán kàn lọ sílé ẹ má máa béèrè ọ̀rọ̀ nípa ìdílé ẹ má máa béèrè ọ̀rọ̀ nípa ìdílé ẹ lọ́wọ́ aráàta kò sẹ́ni tó máa mọ àti wáyé ẹ bíi bàbá ẹ ṣùgbọ́n kó máa lọ béèrè lọ́wọ́ àwọn aládùúgbò wọ́n bọ́ ṣe má jẹ́ kí wọ́n bà wá jẹ́ nínú ilé wa bàbá wa ọlọ́tà náà àwọn náà ṣàṣe kíni wọ́n sọ pé kí bàbá kí wọ́n jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ tó ṣe bíi ọ̀rọ̀ ẹ̀yìn bàbá mi ògún fún mi nírè àwọn ọlọ́fin àdìmú àwọn àṣekínni wọ́n fa wọn mọ́ra gbogbo yín pátápátá ni mo sọ pé kábíyèsí o gbogbo ẹ̀yin bàbá pátápátá lọ́wọ́ sípa pé kí gbogbo ẹ̀ kó dópin àdúpẹ́ ẹ ṣé láṣẹ Èdùmàrè ní ṣìṣe àṣẹ àdẹ̀ máa pẹ́ lẹ́nu yín kọrin kése ìrùkẹ̀rẹ̀ yín ó máa dókínni ẹ ṣé o gbogbo yín pátápátá mi wá lè kúrò ńbẹ̀ láì má ṣe kíni torí pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe ní ọjọ́ kẹjọ oṣù yìí nígbà tó di ọjọ́ kejì on the 9 bàbá wa ọlọ́tà mo fẹ́ kún wọn pé wọ́n kú iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ ribiribi tí wọ́n ṣe èèyàn ọlọ́tà ọba Abdulkabir Adéyẹmí àròlé ìgànmọdé ti Ọ̀tà àti tí wọ́n mú onítìgbò of tìgbò ìlú ọba Thomas Ọlábọ̀dé Fágbàyì Adéyọ̀mbọ̀ I think it's Adéyọ̀mbọ̀ kejì because nínú rìpọ́ọ̀tù tí wọ́n gbé jáde 11 ni wọ́n kọ bóyá roman figure ni wọ́n fẹ́ kọ ṣá but mo ṣá mọ̀ pé ìkejì ló máa jẹ́ kò lè jẹ́ ìkọkànlá torí ọjọ́ wo náà ni gbogbo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ìkejì ló máa jẹ́ wọ́n lọ keep appearance pẹ̀lú Aláké of Ẹ̀gbáland ọba Adétòun Àrẹ̀mú Gbádébọ̀ kẹta ẹ kú àlejò bàbá ẹ kú àlejò bàbá wa Aláké ẹ kú àlejò àwọn ọmọ yín ẹ ṣeun tẹ́ bá wa gbà kán wọlé tọwọ́ tẹsẹ̀ ẹ ṣé ẹ jẹ́ ká gbọ́ orin kékeré. òtítọ́ ni lọ́jẹ̀ káwájà bó sí òtítọ́ ni lọ́jẹ̀ káwájà bó sí ẹnikẹ́ni bàjá bó sí wáyé dání ló jẹjẹ. ẹnikẹ́ni bàjá bó sí ti fàṣítà ló jẹjẹ. òtítọ́ ni ká ṣe. káwájà bó sí. àṣẹ bàbá mi. káwájà bó sí. òtítọ́ ni ká ṣe. káwájà bó sí. ẹnikẹ́ni bàjá bó sí. ti fàṣítà ló jẹjẹ. ẹnikẹ́ni bàjá bó sí ti fàṣítà ló jẹjẹ. òtítọ́ ni ká ṣe. káwájà bó sí. ọmọ tá a lè ṣe. gbére bàbá mi. ọba àtúlá. bẹ́ẹ̀ni. ọmọ lọ kọ nílé. mo ń gbọ́ orí mi ń wú. ká fọpá wà ká fàjọ. bẹ́ẹ̀ni. ká fọ gédégédé ọwọ́ akọ̀dé. lélè ṣe rí wọlé. ká fọ ṣayọ. gbére bàbá mi. ó kì í lè bàbá. ọmọ lọ́rẹ̀ fún mọ́jọ. ọmọ gbogbo ọmọ ṣàkó gbogbo. ó rẹ̀ títí rẹ̀ dọ́tà. ẹ̀rọ tọmọ mi sí wọn sí. sì mọ́ rẹ̀ sí. òtítọ́ ni ká ṣe. káwájà bó sí. òtítọ́ ni ká ṣe. káwájà bó sí. ẹnikẹ́ni bàjá bó sí. tí fàṣítà ló jẹjẹ. ẹnikẹ́ni bá ṣàbòsí tí fàṣítà nínú jẹjẹ. òtítọ́ ni ká ṣe. káwájà bó sí.
ṣàbòsí. àṣẹ bàbá mi ká má ṣàbòsí bẹ́ẹ̀ tí ọjọ́ kẹyìn ló má tà. Ọlọ́run ló rán wa níṣẹ́ sí gbogbo ayé. A sì dẹ́ṣẹ̀ yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run ló rán wa níṣẹ́ sí gbogbo ayé. A sì dẹ́ṣẹ̀ yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. bí ẹ bá Idris, God bless you bàbá mi. ṣe wá. Ọlọ́run á san yín lẹ́san o. Tí ẹ tún fi ká tí ẹ mọ̀ ṣé wá. Ọlọ́run á san yín lẹ́san o. Ọlọ́run ló rán wa níṣẹ́ sí gbogbo ayé. A ó sì dẹ́ṣẹ̀ yẹn Bẹ́ẹ̀ 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 kọ́. Bẹ́ẹ̀ni iṣẹ́ ta rán mi ni iṣẹ́ ta rán mi ni màá dẹ̀ jẹ́ lájẹyè ni àṣeyè lálákànṣepọ̀. Ìbà ẹ̀yin bàbá, ìbà ẹ̀yin yèyé, ìbà ẹ̀yin ọmọdé, ìbà ẹ̀yin àgbàlagbà, ìbà kínní tó dorí kodò tí ò ṣe kínní, ìbà kínní tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀. Ìbà oyún inú, ìbà àṣẹ ìdí ò, ìbà ládéládé, ìbà lóyèlóyè. Mo ń lọ sínú ọ̀rọ̀ náà o, kọ́rọ̀ má sọ mí, èmi ni kí n sọ̀rọ̀, kí n má ṣe léyìí, kí n má fi ṣe àsọ̀rọ̀. Àtúntàn náà wá lónìí, ìtàn náà a sì ń tẹ̀síwájú ni nípa ìrìn àjò bàbá wa náà ni ẹnìkan ṣo náà ni bàbá wa Ọlọ́fin Ògúnfúnminírè, ọkùnrin takuntakun. A fẹ́ mú kan nínú àwọn ohun tọ́lọ́run bá tó fi dá wọn lọ́lá. Ìdílé yẹn la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí, tó jẹ́ pé ó wá jẹ́ pé ẹsẹ̀ 11 ṣẹ̀rí pé àwa náà ti ń dàgbà, ọmọdé àná náà ti ń dàgbà. Àwọn onílẹ̀ ẹ ṣeun, gbogbo alálẹ̀ Ọlọ́fin pátápátá, gbogbo alálẹ̀ Àwórì pátápátá, gbogbo ẹ̀yin màámi, ẹ̀yin bàbá mi, Ojúyẹmọjà ibi tí Àwórì sí, mo ṣe bá o. Orí 11 ta fẹ́ sọ yìí, ìtàn nípa màmá wa Àkẹ̀sán, ìyàwó wọn àárọ̀, torí ìyàwó méjì ni wọ́n bí. Òwú ọmọ ló gbé wọn dé Ìdó. Òwú ọmọ tó ti kọ́kọ́ ní lákọ́kọ́, àwọn la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Màmá wa Àkẹ̀sán wọ́n ṣe kí ni, wọ́n fi ní ṣoyún, wọ́n fẹ̀yìn gbọ́mọ pọ̀ fún bàbá wa Ọlọ́fin Ògúnfúnminírè. Wọ́n dẹ̀ ní ọmọkùnrin méjì sánsánsánsán. Ìkan nínú wọn jẹ́ Ògúnnúrù, ìkejì ń jẹ́ Ògúnbíyì. Jẹ́ ká wá sọ̀rọ̀ nípa màmá wa Àkẹ̀sán. Màmá wa Àkẹ̀sán ní ìyàwó àkọ́kọ́, ọmọ méjì ni wọ́n bí fún wọn lẹ́yìn ìgbà tí bàbá wa Ògúnfúnminírè tí wọ́n ṣe kíni, tí wọ́n fẹ̀yìntì, tán fẹ̀yìntì. Wọ́n fi adé ìṣẹ̀ǹbáyé wọn, adé tí wọ́n gbé wá, adé kan ṣòyí náà ni tàfi mọ̀ wá ní ọmọ Ọlọ́fin Ògúnfúnminírè láti Ilé Ifẹ̀ dẹ̀ ni. Àwọn méjì kọ́ wọn náà gbádé wá, àwọn mẹ́ta kọ́ náà gbádé wá, àwọn kan àtààbọ̀ gangan kọ́ ni wọ́n gbádé wá. Ọ̀gá méjì ò lè wọnú ọkọ̀ kan náà. Bàbá ńlá bàbá mi Ògúnfúnminírè Ọlọ́fin, àwọn ni wọ́n gbé adé wá pẹ̀lú gbogbo ohun tí bàbá wọn Ọ̀rànmíyàn tí wọ́n fi sílẹ̀ fún wọn ní gẹ́gẹ́ bí ogún. Ni wọ́n á fi ohun àṣẹ ńlá yìí, ohun kàbìtìkàbìtì yìí, ṣe mọ̀ pé ẹni tó jogún ò dàbí ẹni tó gún gbè. Ó wà ní àṣẹ bàbá mi Sùrájù Àfọlábí, àṣẹ. Wọ́n gbé adé ńlá yìí, wọ́n gbé wá láti Ilé Ifẹ̀ ni.
wọ́n dẹ̀ wá ṣe kí ni wọ́n fi sílẹ̀ fún màmá Àkẹ̀sán àti àwọn ọmọ wa àwọn ọmọ wọn Ògúnnúrù àti Ògúnbíyì nítorí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti màmá Àjàyí. A sì máa padà wá àrọ́bá ni bàbá àtọ́ ìtàn ilé ayé bàbá wa Ògúnfúnminíre ìtàn tó kún ni ìrìn àjò wọn ó kún ṣọ́ṣọ́ṣọ́ ó dọ̀ṣọ̀ bá ṣe máa ń sọ ní tí nǹkan bá fa ìwọ́n ló dọ̀ṣọ̀ ó kún àwọn wọn kún nígbà tán kúrò nílé Ifẹ̀ gbogbo ìgbésí ilé ayé tán tún lò náà ó tún kún wọ́n fi ọ̀pá àṣẹ yìí àti adé yìí wọ́n fi sílẹ̀ fún àwọn ọmọ méjèèjì wọ́n gbé adé orí wọn sílẹ̀ fún àwọn ìdẹ́jọ́ o ìṣẹ́rí Ọlọ́fin ibẹ̀ gangan ni wọ́n tẹ̀dó sí wọ́n ṣe òwò ọmọ lọ sí Ìdó ni wọ́n gbé adé lọ sí Ìdó ìṣẹ́rí Ọlọ́fin níbẹ̀ ni adé wà ṣó yé wa báyìí wọ́n dẹ̀ gbé nǹkan kan sílẹ̀ fún ọmọ ọ̀dọ̀ wọn ẹrú tí wọ́n fún wọn wá láti Bìní ilẹ̀ Ìbínú èyí tí à ń pè ọkùnrin náà tí à ń pè ní Àdó Òjò tí bàbá sọ pé kó máa wọlé de àwọn nígbà tí wọ́n wà lórí ìbínú pẹ̀lú màmá wa Àjàyí nítorí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn àmàmà báyẹn sọ tó bá yá lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ màmá wa Àkẹ̀sán là ń sọ. Ṣé rí màmá wa Àkẹ̀sán ọ̀kan nínú ọmọ wọn tó jẹ́ Ògúnbíyì tí gbogbo wa mọ̀ sí tí wọ́n máa ń pè ní Ọ̀sọ́lọ̀ Ọ̀ṣìn tí wọ́n jáde tóun náà jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n máa ń lọ sínú igbó wọ́n máa ń dẹ̀gbẹ́ wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀gbẹ́ yẹn títí dé Ọ̀tà ibẹ̀ ni àwọn ni wọ́n kọ́kọ́ tẹ Ọ̀tà dó. orúkọ àbísọ ẹni tá à ń pè ní Ọ̀sọ́lọ̀ yìí òun ni Ògúnbíyì àwọn ni wọ́n wá ṣe kí ni wọ́n bá bí Akínṣẹ̀yìnwá Ògbólú tí à ń pè ní ìkórí ikú torí bọ́ a brave man ìkórí ikú torí bọ́ torí wọ́n ńgbà tí wọn kan pòwe wọ́n nínú ilé ikú níbẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ Victor ẹ ṣe lọ kọ́kọ́ nìyẹn ọmọ tí wọ́n bí ṣe mọ̀ bẹ́ẹ̀ mi ṣe wàyé sìn wọ́n fún mi ní orúkọ ẹ̀sìn múmìnì wọ́n fún mi ní tàwákálítù wọ́n tún wá fún mi ní oríkì oríkì yẹn ni ìkọ́ríkú torí ìbọn torí pé èèyàn kan tó jẹ́ pé jagunjagun ni Akínṣẹ̀wá Ògbólú ṣe mọ̀ pé èmi nílé ọlọ́ba oríṣiríṣi gbogbo èèyàn ló máa fún yàn lóríṣiríṣi orúkọ ṣùgbọ́n mo tún wá ní orúkọ tí mo tún mú wá ìyẹn ni Fúnṣayọ̀ ẹ máa mọ̀ mí díẹ̀díẹ̀ náà ni ẹ̀yin tèmi lórí ìkànnì mo ti sọ fún yín pé à ń jọ rìn àmórí olówó kọ́níkálùkù ṣọ́ra ṣé wá rí adé àti ìrùkẹ̀rẹ̀ àti ọ̀pá tí bàbá ń lò òun ní gbogbo ọba tó ti jẹ níṣẹ̀rí Ọlọ́fin títí tó fi dé orí bàbá wa Adébọ̀wálé yìí ẹyọ kan ṣo yìí náà ni wọ́n ń lò lẹ́nu ọwá ni wọ́n dẹ̀ ti ń ṣe kí ni wọ́n ti ń gbà ni wọ́n ti ń lò ó ṣòye wà bẹ́yẹn so ẹ má jẹ́ ká máa pàtàn tí kò sí ẹ má jẹ́ ká máa ṣì àwọn ọmọ wa ní ọ̀nà nítorí tí ìtàn bá ti pọ̀ jù oríṣiríṣi nǹkan ló máa ń bí jáde ẹyọ kan ṣo yìí náà ni òru ni wọ́n dẹ̀ máa ń lò fún ọba tó bá fẹ́ gbé adé fún ṣé ọ̀rọ̀ wa ó ń yẹra wa lọ díẹ̀díẹ̀ Ògúnbíyì tí a wá mọ̀ sí Ọ̀sọ́lọ̀ Ọ̀ṣìn yìí àwọn náà wá di
náà fi ọ̀tà sílẹ̀. Nígbà tó fi ọ̀tà sílẹ̀ ni wọ́n padà lọ sí ìṣẹ̀rí ọlọ́fin nígbà tí àkókò tó pé àwọn ni àpèrè kàn. Nígbà tí wọ́n wá lọ yẹn, nǹkan tá à ń sọ yìí was in the 1570 nígbà tí ẹ̀gbọ́n wọn Ògúnnúrù tí wọ́n ṣe kí ni tí wọ́n rè wàlẹ̀ àṣà tí wọ́n lọ bá àwọn baba ńlá wọn. Ọmọ wọn ṣe rántí pé a sọ pé bàbá wa Ògúnbíyì wọ́n ní ọmọ àkọ́bí wọn tó ń jẹ́ Akínṣẹ̀wá Ògbólú tí gbogbo wọn mọ̀ tí wọ́n máa ń pè ní Ìkóríkútoríbọ̀, meaning a brave person, akíkanjú ọkùnrin. Òun ló wá ṣe kíni ló wá di ọlọ́tà. Torí gbogbo nígbà tí ṣẹmọ kò sí béèyàn ṣe máa wà níbì kan ibẹ̀ á máa gbòòrò, ìgbẹ́ á di ilé, so gbogbo ẹ̀ ṣá bẹ̀rẹ̀ sí ní tò lọ bẹ́ẹ̀, ó ń tò lọ bẹ́ẹ̀, ó ń tò lọ bẹ́ẹ̀. Iná bá lọ bá bàbá wípé bàbá, ibi tẹ́ ẹ dáadáa dẹ̀ wà yìí ibẹ̀ náà ti ń fẹ̀, ibẹ̀ náà ti ń fẹ̀, kóun kúkú dúró sí ibẹ̀ kóun máa ṣe gbogbo nǹkan tó wà ń bẹ̀. Bàbá dẹ̀ sọ pé ó ti dáa pé kò sí nǹkan tó burú jù, Àwórì ń fẹ̀ lọ sí náà ni àwọn ọmọ Ògún fún mi níre wọ́n ń pọ̀ lọ sí nìyẹn jaburata. Mo wá fi ọ̀rọ̀ yìí ṣe àkàjúwe nínú ìjọ mímọ́ ti Celestial Church of Christ tèmi wà, ìjọ mímọ́ ti Celestial. Tí wọ́n bá gbéjọ kalẹ̀ síbí lénìí, tá bá máa rí bí ọdún méjì àbọ̀dún mẹ́ta tó bá tún gbé lọ síbòmíì, kò ní sí ìbínú. Wọ́n sọ pé kí ni, wọ́n ní ìjọ ń tẹ̀síwájú ni, Àwórì ń fẹ̀ síwájú lọ ni. Bàbá ṣe sọ pé kí ọmọ wọn Akínṣẹ̀wá kó dúró síbẹ̀ kó tẹ̀bẹ̀ dó. Ṣó ti yé? Àkídẹ̀ ṣe pé ikú wà nínú ilé, ikú kọ́ ló wà nínú ilé. Ìyẹn akíkanjú ni wọ́n ṣe pé níbẹ̀ pé kò sí bó ṣe lè rí ìjà àbí ogun níta, ó máa fọ́jà ahead ni. Kò kí ṣe ẹni tó ń jà tó ń sá fún kò kí ṣe ẹni tó níbẹ̀rù, ìbẹ̀rù pé kí bẹ̀rù máa bàyàn kéèyàn máa ṣojo. Tó bá sọ pé Oríkútoríbọ̀, kì í ṣe pé ikú wà ń bẹ̀, ṣùgbọ́n pé ẹni yẹn happen to be a brave person, very brave, and very the effrontery in him is so big. He's a fearless. He was a fearless person. He was a fearless person. Ṣé dẹ̀ mọ̀ pé nígbà yẹn kò jọ àsìkò sìn tán ti mú gbogbo táwọn ọkùnrin wa tán ti mú gbogbo ẹ̀ tán ti ṣe, so tán bá ti jẹ́ akínkanjú bẹ́ẹ̀ yẹn, tán ti jẹ́ alágbára bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ń lò láti fi dáàbò bo gbogbo àwọn tó bá yí wọn ká àti ẹrú àtọmọ àti gbogbo nǹkan tó bá ṣá wà ní àkàtà wọn. So wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbàdé ń bẹ̀, wọ́n gbogbo ẹ̀ ṣáà ń lọ, ó ń lọ. Wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ pé ẹ wo àti ẹ̀tún máa wá sọ pé a máa wá sí kinní kan yìí, kinní kan, ìlú ti dàgbà, ìlú ti fẹ̀, jẹ́ káwọn náà kan bẹ̀rẹ̀ sí ní ṣe tiwọn. Ibi tí wàhálà ti ń bọ̀ díẹ̀díẹ̀ yẹn sí ìlú Ọ̀tà títí tó fi di èní yìí. Nǹkan tó fi ń pè ní ìkọ́rí ikú torí ìbọn nìyẹn o, nítorí pé ẹni tó jẹ́ pé kí ni kò lẹ́rù pé òun gọ́gọ́ fúnra rẹ̀ ẹ̀rù. Tẹ bá rí òun gọ́gọ́ fúnra rẹ̀, òun gọ́gọ́ lẹ̀rù tó ń dẹ́rù bàyàn. Ṣé àpò kéèyàn súnmọ́ yàn báyìí kẹ́dẹ̀ rí pẹ́rù wà lára ẹ̀ o. Ẹni tí Akínṣẹ̀wá, bàbá wa Akínṣẹ̀wá tí wọ́n jẹ́ nìyẹn. And then àwọn ni wọ́n jẹ ọlọ́tà àkọ́kọ́ nílùú Ọ̀tà ní 1621. Mi ì tí ì heyín nígbà yẹn, mi ì tí ì heyín. Ṣé rí wá rí nígbàkigbà tí àwọn ará Ọ̀tà tó bá fẹ́ dádé àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan ní Ọ̀tà, wọ́n máa wá sí ìṣẹ̀rí ọlọ́fin ni. Kò sí nǹkan kan tí wọ́n ń dá ṣe nígbà yẹn.
nígbà tí a sì ń ṣe nǹkan pẹ̀lú ọ̀wọ̀ pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú mi ò gbọ́dọ̀ ṣẹ̀ṣà lálẹ́, mi ò gbọ́dọ̀ ṣẹ̀ṣà gbàlagbà, mi ò gbọ́dọ̀ ṣẹ̀ṣà lálẹ́, nǹkan kò gbọ́dọ̀ bò mí lójú. Gbogbo ẹ̀ dẹ̀ ń lọ dáadáa, gbogbo ẹ̀ ń lọ dáadáa, ó ń lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀. tó bá fẹ́ ṣe nǹkan kan, yálà wọ́n fẹ́ jọ oyè ni o, wọ́n fẹ́ ṣí nǹkan kan ni o, wọ́n máa wá sí ìṣẹ̀rí Ọlọ́fin, wọ́n máa wá bá ọba tó wà ní orí àpèrè pé nǹkan báyìí báyìí o, a fẹ́ ṣe ní Ọ̀tà o, kí lẹ rí sí o. ẹni tó wà lórí àpèrè lásìkò tó ń pẹ́ sọ pé àti gbọ́, ẹ máa lọ, màá ronú sí, tí n bá ronú sí màá fi oníṣẹ́ ránṣẹ́ pé kẹ́ ẹ tẹ̀síwájú nínú nǹkan tẹ́ fẹ́ ṣe. kì í ṣe ayé ìsìn tó jẹ́ pé ayé ti da ayé ọ̀làjú, ọ̀làjú dé, oníkálukú ń ṣe bíi jẹ̀díjẹ̀dí. ṣé wá rí nígbà yẹn odò tí wọ́n bá dé òdì kejì, odò ò fi bẹ́ẹ̀ jìn, wọ́n máa ń wọ kọjá ni, wọ́n máa rìn kọjá wá sí àárín ìṣẹ̀rí, wá sí èbúté ìṣẹ̀rí, láti èbúté òdì lọ́hùn, wọ́n á rìn odò yẹn kọjá wá sí ìṣẹ̀rí. tó bá tún ń lọ padà bó ṣe máa tún ṣe náà nìyẹn. òun náà ṣe ń pè wọ́n ní ọmọ àwọ̀ Ògùnjoyè. Ògùn ni, kì í ṣe Ògùn, not Ògùn, not voodoo. Ògùn means river. ọmọ àwọ̀ Ògùnjoyè ni wọ́n ṣe máa ń pè, wọ́n ṣe fìyẹn kún oríkì àwọn ọmọ Ọ̀tà ní àwọ̀ Ògùnjoyè. wọ́n máa ń wọ omi, wọ́n máa kọjá nínú omi wá sí ìṣẹ̀rí Ọlọ́fin. ṣó ti yé bẹ́ẹ̀ yẹn? tọ́mọdé máa rìnrìn yẹn, wọ́n máa rìn kọjá lọ síbi tí Àwórì sí ni lójú Yemọja, títí dè ní ó sì wà níbẹ̀. ojú Yemọja wà ní ìṣẹ̀rí Ọlọ́fin títí di bá a ṣe ń sọ yìí. ibẹ̀ náà máa wọ́ omi yẹn, náà máa wọ́ kọjá lọ, náà máa ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wọn bẹ́ẹ̀, gbogbo ìwúre tán fẹ́ ṣe, gbogbo nǹkan tán fẹ́ ṣe, wọ́n fẹ́ pa bì ni, wọ́n fẹ́ ṣe léyìí ni, wọ́n fẹ́ ṣe òun ni, ibẹ̀ náà ti máa ṣe fún wọn ní ojú Yemọja ń bẹ̀. wọ́n tún wá parí gbogbo ẹ̀ tán, wọ́n á tún kó gbogbo àwọn ilé tán jọ wá àtàwọn tó wá bá wọn ṣayẹyẹ tán máa fojú rí pé àtòtọ́ wọ́n ti fún wọn lóyè, wọ́n ti fún wọn ní kinní kan, wọ́n ti fún wọn gbogbo, wọn á tún ṣe kíni, wọ́n á tún wọ́ omi yẹn náà padà lọ bákan náà, wọ́n á juwọ́ síra wọn lódì kejì. ó dàbọ̀, ó dàbọ̀, a nípàdé ayọ̀ o. kí ni ìbá ṣe dùn tó kí gbogbo ẹ̀ kó sì máa lọ bẹ́ẹ̀, tó nígbà tí gbogbo ẹ̀ wà tó wà bẹ́ẹ̀, ìfọ̀kànbalẹ̀ wà, kò sí pà ń yájú sẹ́nìkan, kò sí pà ń ruga, kò sí pà ń gbáyà sókè, kò sí pà ń wúlẹ̀ kẹ́. lẹ́yìn ìgbà tí Ọlọ́tà kẹta tó papòdà, ọba Ọ̀rọ̀mọlú 1725 to 1765, nǹkan kan ṣẹlẹ̀ nígbà yẹn tó fa làásìgbò. sí gbogbo àwọn ládéládé tó tún dádé lẹ́yìn àwọn tí wọ́n fi ìbẹ̀rù àti ìtọ́sọ́nà tán gbà tọ́sọ́nà tó péye. ègún yẹn wá wà lórí ibẹ̀ yẹn títí dé ọba kẹtàlá tó jẹ ní Ọ̀tà kanṣo yìí náà, orí àpèrè Ọlọ́tà yìí náà ni a sì ń sọ yìí o. Ọlọ́tà kẹtàlá tó jẹ ọba Moshood Alani Oyèdé, òun ló ṣe kíni, ló gbé ìgbésẹ̀. báwo ni ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀? wọ́n nígbàgbọ́ wípé ọkàn ti balẹ̀, kò sí nǹkan táwọn ò lè ṣe mọ́,
orí ọba kẹrin ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ o. Ó bẹ̀rẹ̀ níyẹn ní 1768. Kò sí nǹkan tí wọ́n lè ṣe kíní kan agbúdúgbúdú àwọn ò lè máa wá mọ́, àwọn ò lè máa wá sí Ṣẹ̀rí Ọlọ́fin mọ́, ojú ti là, ojú ti fọ́sẹ̀gbẹ́ kan, ojú ti ṣe kíní kan, àti pé àwọn táwọn bá máa kó wá, ọ̀nà yẹn ti jìn jù, ọ̀nà jìn jù láti lọ ṣoríire. Wọ́n kó làásìgbò wọnú ilé. Àwọn ò ní wá sí Ṣẹ̀rí Ọlọ́fin láti máa wá dádé mọ́, àwọn fẹ́ máa dádé àwọn ní ọ̀tá ń bẹ̀. Kò sí wàhálà tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn, kò sí wàhálà. Ọlọ́fin kẹsàn-án tó wà lórí oyè nígbà yẹn, ọba Onítòní atẹ̀jẹ̀joyè wá sọ fún pé atẹ̀jẹ̀joyè wá sọ pé tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn, nǹkan tẹ fẹ́ yọ lọ́tà tẹ fẹ́ nìyẹn, gbogbo yẹn ti gbìmọ̀ pé ti di pé nǹkan tó tọ́ sí nìyẹn, ẹ lè wá gba adé mọ́ ní orírun Àwórì, níbi tí Àwórì sí lójú Yemọja. Tọ́ báyìí kàsà báyìí kàwòdì ló ṣe máa ṣẹlẹ̀ sí yín tẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní dá nǹkan ṣe, tẹ fẹ́ fi orí ẹwà gún gbàgede, tẹ fẹ́ figi gún àṣẹ àwọn àgbàlagbà, tẹ fẹ́ figi gún lójú. Wọ́n wá sọ fún un pé ẹ má wá síwájú òun, òun ò fẹ́ fojú rí kankan nínú yín mọ́ pátápátá. Ìlàì. Ègún yẹn wá tẹ̀lé wọn títí dórí ọba kẹtàlá. Ọba kẹtàlá yìí ló ṣe kíni, ló ṣàwá gbogbo ọ̀nà pátápátá. Ìgbà yẹn ẹni tó wà lórí àpèrè àná jẹ́ ọba Abdulganiu Ìdòwú ẹni Adéńwá Ọbátúlá Onígbàkúlé kejì. Àwọn náà ṣe kíni náà pé àwọn tó wà ní ìdí pé ẹ jẹ́ káwá bá ṣe máa ṣe ìpèsè ẹ̀bẹ̀ gbogbo bó ṣe máa jẹ́ kẹjẹ́ kí a ṣe kí wọ́n lè rí ègún yìí kúrò. Wọ́n bá tẹ̀ pé wọn ò fẹ́ tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti rí i pé àwọn gbọ́dọ̀ wá síbẹ̀ yẹn láti wá ṣe gbogbo nǹkan tó yẹ káwọn máa wá ṣe, káwọn máa wá gbadé lẹ́nu ọwá ní Ṣẹ̀rí Ọlọ́fin, ṣùgbọ́n wọn ò fẹ́ lọ síbẹ̀. Nígbà tí làásìgbò ṣe rí i pé lórí àpèrè ọlọ́tà yìí oríṣiríṣi làásìgbò náà ti rí ń bẹ̀. Ibẹ̀ náà làwọn obìnrin ìlú náà ti dìde lórí ọba kan, torí mi ò fẹ́ máa dárúkọ púpọ̀ torí àwọn ọmọ. Lórí ọba kan làwọn obìnrin ìlú wọ́n ti bọ́ṣọ sílẹ̀. Ọba kan náà ìyẹn náà ó tún ṣe kíni, ó tún fi pápá bora. Kí ló dé tá a lè máa ṣe nǹkan bó ṣe yẹ kó jẹ́? Ó fẹ́ sọ̀rọ̀, ok. Yèyé Akódan lóyè, ẹ káàbọ̀ sórí ètò. Ó sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀, mo rí tẹ́tẹ́ kínní àbí kìí ṣe bẹ́ẹ̀ ni? Ok, kìí ṣe. Mo kàn rí nísàlẹ̀ ni. Mo kàn rí nísàlẹ̀ ni. Ẹni Adéńwá yìí ló ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe fún ọlọ́tà kẹtàlá ọba Moshood Alani Oyèdé kó tó di pé ọba Oyèdé wọ́n papòdà lọ sọ́dọ̀
àwọn náà fẹ̀yìntì ní 2016 lánàá ń bẹ̀ yẹn lẹ́yìn ilẹ̀kùn ń bẹ̀ yẹn. Ojúyẹmọjà yìí náà ni wọ́n ti ṣe kíni wọ́n ti wẹ̀rí fún bàbá yẹn pé kán ṣáà ti ẹ̀wẹ̀ gbogbo ègún yìí kúrò, torí láti ìgbà yẹn, láti ìgbà ọba kẹta yẹn títí di láti ìgbà ọba kẹrin yẹn títí di ọba kẹtàlá, wọn ò tó ẹni tó ń gbé adé. Nǹkan tó sọ ni pé ẹnikẹ́ni nínú yín tó gba adé ní Ọ̀tà kò tó bẹ́ẹ̀ láti gbé adé yẹn gun orí omi kọjá wá sí Ìṣẹ̀rí Ọlọ́fin, ẹ̀san rí ló máa pa. Àti báyìí kàsà àti báyìí káwòdì. Èyí ló jẹ́ pé gbogbo ọba tí wọ́n ń jẹ lẹ́yìn ìgbà yẹn wọn kì í fẹ́ ṣe mọ́ púpọ̀ sí Ìṣẹ̀rí Ọlọ́fin. Tó bá dẹ̀ máa wá wọn tó bẹ́ẹ̀ láti gbé adé sórí lọ pàdé Ọlọ́fin Ìṣẹ̀rí. Wọn ò lè gbé adé sórí, àwọn ọlọ́tà wọn ò lè gbé adé sórí lọ pàdé Ọlọ́fin Ìṣẹ̀rí gun orí omi kọjá. Tó bá gun orí omi kọjá ohun tójú ẹ bá rí ń bẹ̀. Ṣùgbọ́n ẹni adé ń wá pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀, ó ṣe gbogbo ìwọ̀nba nǹkan tí wọ́n lè ṣe láti ré ègún yìí kúrò. Ǹjẹ́ ó yẹ kégún yìí tún padà wá kó tún wá di ìlọ́po méjì báyìí? Torí tó bá jókòó síbì kan ó yẹ kó lọ béèrè dáadáa pé kí ni ohun tó ṣẹlẹ̀ kó tó di pé mo dé. Tó bá sọ pé o fẹ́ fò tẹ̀hùn wàá lọ forí kọ́ wáyà ni. Ṣé rí, mo nífẹ̀ẹ́ nǹkan ṣẹ̀ṣe, mo nífẹ̀ẹ́ nǹkan ṣẹ̀ǹbáyé, nítorí pé tó o bá johun gbé o ò lè johun gbé nídìí ẹ̀. Tó o bá johun gbé o ò lè johun gbé nídìí ẹ̀. Tó o bá rò pé o ti lọ wàá pàdé nǹkan ẹ lọ́nà ni tó ń dúró díẹ̀ sẹpẹ́sẹpẹ́. Màámi ẹ bá mi reduce kìíní ẹ jọ̀ọ́. That thing is too loud. Tó o bá johun gbé o ò lè johun gbé nínú nǹkan ìbílẹ̀. You can't get away with it when it comes to traditional things. I love traditional things. I love it to bits. If you want to have a God-fearing counselor, minister, ask them to take an oath in a traditional way, but they will not. Wọ́n sọ fún wọn pé tẹ́ bá jẹ nǹkan tẹ́ fẹ́ jẹ yẹn, ẹ̀yin kọ́ lẹ máa mú mi sí. Ẹ lẹ́tọ̀ọ́ mọ́ láti ṣe kíni, láti gbé adé kẹ́yìn dé nínú ilé yín, nínú yàrá yín, lẹ́kùnlé ilé yín. Kẹ́ gbé wá pàdé ọba Ìṣẹ̀rí Ọlọ́fin. Báyìí kàsà báyìí káwòdì, ó dẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀. Ó ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ fún odidi ọba 13. Níbi pé tó máa sọ̀rọ̀ pé ọba kan ìdílé mi gan lọ́tà, wọ́n á náwọn yẹ̀ ẹ́. Wọ́n á náwọn yẹ̀ ẹ́, àwọn ò fẹ́. Ta lè rí tó ń fi nǹkan rẹ̀ lọ tó máa sọ pé òun ò fẹ́, nítorí pé wọ́n mọ nǹkan tó wà ń bẹ, ọmọ èdìdì tó wà ń bẹ ni ìwọ wá dé lánàá ó yọ kan para kan bẹ̀rẹ̀ sí lé. Torí ẹni tó ṣiṣẹ́ ìsìnkí sílẹ̀. Ṣé wá rí nǹkan ìbílẹ̀ kò sí bó ṣe lè dọ́gbọ́n sí. Tó o bá tasẹ̀ àgẹ̀rẹ̀ díẹ̀, sórí tó tán gbé kúrò yẹn wọ́n á tún wá gbé wá ní ìlọ́po. Ìgà ọ̀sọ́lọ̀ ọ̀ṣìn òun ló di nǹkan tí wọ́n ń pè ní ọ̀sọ́lọ̀ ọ̀ṣì lénìí. Ìgà ìsọlọ̀ṣì. Ìgà ọ̀sọ́lọ̀ ọ̀ṣìn òun ni wọ́n sọ lénìí tán pè ní ìgà ìsọlọ̀ṣì, nítorí ahọ́n bá ṣe máa ń pè nǹkan yẹn náà ń pè ní compound ìgà. Òun náà ń pè ní ìgà ìsọlọ̀ṣì ní Ọ̀tà títí di èní. Ibẹ̀ ni òun àti àwọn ẹbí ẹ̀ ni wọ́n ṣe kíni tí wọ́n kọ́kọ́ dé sí nígbà tí wọ́n dé láti Ìṣẹ̀rí Ọlọ́fin. Ògúnbíyì àwọn ni ọkùnrin àkọ́kọ́ fún bàbá wa Ògúnfúnminírè tí wọ́n
sọ̀kalẹ̀ sí Ọ̀tà gẹ́gẹ́ bí ọmọọba tó fi ilé bàbá ẹ̀ sílẹ̀ tó go on escapade. Gbàtásìkò dẹ̀ tó wọ́n padà lọ sílé. Wọ́n wà níbẹ̀ yẹn ní 1570 to 1627 ló padà di ọba ní Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin nígbà tí Ògúnnúrù táwọn tó ń jẹ láti 1505 to 1569. Ṣé rí i pé kò sí àmúlùmálà ń bẹ̀, kò sí ṣùgbọ́n tàbí. Àwọn ọ̀tàn ògidì ìtàn leléyìí. Ìgbà fò sókè ṣíbí tẹ̀lé lẹ́yìn. Ìgbà kan ní òun ò ráyè wọlé, ẹ má jẹ́ ká máa sọ mọ́. À ń ta ogún wa, à ń tà dànù ni. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ ọmọ onínàkúnà ni. Tó rò pé òun ti rógún gbà, òun lọ náà dànù. Nígbà tó ná gbogbo ẹ̀ tán, tó fi ṣayé, tó fi ṣe gbogbo ẹ̀, tó gógùn wọn gàràgàrà, wọn kọ́kọ́ rí olówó ti dé, ọlọ́lá ti dé, onípò ti dé, oníkiní kan ti dé. Wọ́n fà á mọ́ra, wọ́n gbà tọwọ́ ẹ̀, wọ́n bá kú ná bátubàtu. Nígbà tó wá tán, torí pé kóhun tó ṣe kinní kan, wọ́n ní tó bá lè bá wa fọlẹ̀ yìí, àbí tó bá lè bá wa roko yìí, onílé ya, oníbodè apòmù. Nígbà tó dẹnu ọ̀nà ilé ẹ̀, bàbá ẹ̀, ó ní bàbá, èmi ò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ, ṣùgbọ́n fi mí ṣe ọ̀kan nínú àwọn ẹrú ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ ká sọra wa dẹrú nínú ilé bàbá wa, ìyẹn tó bá ṣe rìnrìn àjò ẹ sí ni. Ìyẹn tó jẹ́ sí pé Akíṣẹ̀wá Ògbólú Ọlọ́tà àkọ́kọ́, òun ni ọmọ Ọlọ́fin Ògúnfúnminíre àti màmá wa Àkẹ̀sán. Ṣé rí bó ṣe ń tò bọ̀? Ìyẹn já sí wípé Ọ̀tà, ìlú Ọ̀tà tẹ́ ń wò yẹn, kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ìdó. Kò ní nǹkan kan ṣe o. Òun lọ tọwọ́ bọ ìṣàsùn orogún ni o. Tó bá ranjú mọ́dù, ọmọ Ọ̀tà tó bá ranjú mọ́dù, tó bá mú síbí ọbẹ̀, tó bá kan ọmọ ẹlẹ́yìn ọwọ́. You are nothing but a grandson to Mama Ajayi. You are a concubine's grandson. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ bá jáde látara bàbá Ògúnbíyì tẹ́ wà lọ́tà, ẹ ní kankan ṣe pẹ̀lú Ìdó. Ọmọ orogún ni yín. Ọmọ orogún tó lọ ṣí ìṣàsùn orogún yẹ. Ṣé rí pé tó bá da ọbẹ̀ gbóná lù lójú? Ṣé rí pé wọn ò jẹ̀bi? Ìtàn ṣe pàtàkì, ó ṣe kókó. Nǹkan kan tó pa àwọn lọ́tà àti dìrí lọ́tà àti àwọn ìdẹ́jọpọ̀ ní bàbá, ẹ̀jẹ̀ bàbá. Thus, they are cousins. True, láti pàṣẹ ẹ̀jẹ̀ Ògúnfúnminíre, bàbá ńlá bàbá wa. Ọmọ kejì tí wọ́n tún bí, tí màmá Àkẹ̀sán bí, tàti sọ̀rọ̀ wọn látẹ̀kan, àwọn ni Ògúnbíyì tí wọ́n ń pè ní Akérédùn. Àwọn náà jẹ́ adẹ̀gbẹ́ aṣegbogbo ẹ̀. Wọ́n wá ṣe kí ni? Àwọn wà ní Ẹ̀gbẹ́ Ọ̀sà. Ibẹ̀ là ń pè ní Ìgbẹ̀sà lénìí. Tẹ́ bá wá gbọ́ pé wọ́n sọ pé Ìgà Ọ̀sọ́lọ̀, tẹ́ bá dé Ìgbẹ̀sà, ẹ máa bá Gà Ọ̀sọ́lọ̀ náà ń bẹ.
nítorí pé wọ́n ń wọnú ara wọn ni ṣe mọ̀ pé ọmọ ìyá ni wọ́n. Tẹ bá dé Ìgbẹ̀sà tẹ bá sọ pé ẹ ń lọ sí Gàùsọ́lọ̀ ẹ má bá ń bẹ̀. Tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n. ọmọ ìyá kan náà jọ ni wọ́n. ọmọ bàbá kan náà jọ ni wọ́n. ṣùgbọ́n nǹkan tó láàrin Ìdẹ́jọ àti Ògúnbíyì àti Ògúnnúrù ọbàkan ni wọ́n. Kẹ má lọ jí ẹran jẹ nínú ìṣàsùn orogún ìyá yín, orogún bàbá ńlá bàbá yín, ṣùrùtù yáṣó. Ṣé wá rí àwọn ọmọ bàbá Ògúnnúrù, àwọn yẹn wọn tiẹ̀ ṣe kí ni, wọn ò pàpà kúrò nítòsí Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Àwọn yẹn ni wọ́n wà ń bẹ̀. Àwọn ò venture káàkiri, ṣùgbọ́n ọmọ bàbá wa Ògúnbíyì àwọn fọ́n káàkiri, wọ́n fọ́n káàkiri, wọ́n fọ́n káàkiri. Ṣé àwọn pé kò sí bá a ṣe lè bíyàn níbejì náà, oníkálukú máa ní ìhùwàsí tiẹ̀. Ìhùwàsí tàwọn Ògúnbíyì ẹ jẹ́ pé ká máa venture, go on escapade, on adventure. And àwọn ọmọ bàbá wa Ògúnnúrù, àwọn yẹn jẹ́ ẹni tó jẹ́ pé kán ṣáà jókòó sílé, kán ṣáà máa wà nílé, wọn ò fẹ́, they don't want to, to stretch. Àwọn náà jókòó pa sí Ìṣẹ̀rẹ̀ tí wọ́n dádé títí di ọ̀la. Ìran wọn náà ni. Ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ti fẹ́ jọ mọ́ Ọ̀tà, Ìsọlọ̀, and so on and so forth, àwọn ọmọ bàbá Ògúnbíyì àwọn ni wọ́n venture outside Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin. Ṣùgbọ́n níbi odò Yaláró yẹn, partition yẹn wá síbí, àwọn ọmọ màmá Àkẹsàn wọ́n rúlù bẹ̀. Láti odò Yaláró náà lọ sí òkè lọ́hùn-ún, àwọn ọmọ Ìdẹ́jọ náà wà ń bẹ̀, àwọn ọmọ orogún. Kókó ìwé inú ìròyìn ni pé bàbá wa Ọlọ́fin Ògúnfúnminíre, wọ́n fìyàwó màmá Àkẹsàn, wọ́n fi wọ́n sílẹ̀ sí Àkẹsàn. Wọ́n dẹ̀ ṣe kí ni, wọ́n fi àwọn Ìdẹ́jọ, wọ́n fi wọ́n sílẹ̀ ní Ìdó, and so on and so forth. Àwọn ni wọ́n ní gbogbo ilẹ̀ yẹn pátápátá. Kádàrá àti àyànmọ́ ló mú màmá wa Àjàyí, ló mú wọn di èrò Ìdó. Ọ̀rọ̀ ọmọ ni ló dẹ̀ mú bàbá wa Ògúnfúnminíre náà di èrò Ìdó. Kì í ṣe pé wọ́n tẹ̀lé Igbá lọ síbẹ̀ àbí wọ́n tẹ̀lé Ifẹ̀. Àwo òdẹ̀ rí sídó. Màmá àti bàbá ni Ifá ṣàtọ́nà wọn lọ síbẹ̀. Tó bá fi di pé Igbá ń rì, Igbá ń fò, Igbá kan tẹ̀lé lẹ́yìn, ṣé bí ọmọ orógùn sọ pé òun ò ní dúró? Àìmọ̀ náà ni, àìmọ̀ náà ni. Kádàrá náà ló tún mú màmá yẹn tó fi sẹ́tù síbẹ̀, tó fi sùn síbẹ̀, tó yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n sùn sí. Ṣé mọ̀ pé wọ́n jọ kúrò ní Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ni? Wọ́n jọ kúrò ní Ìṣẹ̀rẹ̀ ni. Ìṣẹ̀rí wọ́n jọ kúrò ńbẹ̀ ni. Ṣùgbọ́n kádàrá láò, àyànmọ́ ní tàsíkò wà ló fà tó yẹ pé ibẹ̀ ni wọ́n pàpà sùn sí, tí wọ́n dẹ̀ ní
gbogbo nǹkan níbẹ̀. Ṣé tó bá pé èmi ni àwọn ọmọ ìdẹ́jọ tí bá wà lára wọn, and I'm advising you all because I know you are watching me, even I'm not seeing you, but I know you are all watching me, as you always do every week. I will advise that Ajayi that you remove from that Ido, you have to put it back, because ó ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbésí ayé gbogbo yín pátápátá. Ẹ má bínú, ọ̀pọ̀ nínú yín ò mọ̀ tán yẹn, bóyá bí èèyàn méjì àbí mẹ́ta ló mọ̀ dáadáa nínú ìtàn yẹn, ṣùgbọ́n orúkọ ìyá yẹn tó bá yẹ pé mi lẹ́yìn ni, màá jẹ́ kó wà ní ara Ìdó níbi tí wọ́n tẹ̀dó sí yẹn. Màá máa pè ní Ìdó Àjàyí bí màmá Àkẹ̀sán wọ́n ṣe ní Àkẹ̀sán níṣẹ̀rí Ọlọ́fin. Màmá Àkẹ̀sán wọ́n ní agbègbè wọn, wọ́n tún ṣe kí ni, wọ́n tún ní odò tá tún pè ní odò Àkẹ̀sán. Ẹ má jẹ́ kórúkọ màmá yẹn, ẹ má kàn yọ kúrò. Don't just remove your mother's how do I call it? Nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, kọ́nà má sọ pé òkú ló ń sọ̀rọ̀. Nígbà tí mo bá yànnàná ìdí tí mo fi sọ pé ẹ gbọ́dọ̀ lo orúkọ ìyá yìí mọ́ orúkọ Ìdó, ó máa yé yín jù bẹ́ẹ̀ lọ. Ó lè má, nǹkan tí mo sọ yìí lè má yé, ẹ lè máa gbé kí lọ ọmọbìnrin yìí sọ́ọ̀sì, ṣùgbọ́n tèmi yé mi. Kí àwọn ọmọ yín kọ́ lè mọ̀ wípé nǹkan kan wà. Tó bá máa kí àwa níṣẹ́ rí sìn, wọ́n ní Àkẹ̀sán lérí ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Ṣé mọ̀ pé ìyàwó Àkẹ̀sán ni wọ́n ti kì wá náà yẹn? Wọ́n kí oríkì bàbá wa, àwa èmi Ewùsì báyìí sí, tó bá máa kì mí, wọ́n sọ pé Àkẹ̀sán lérí ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Wọ́n ti kì mí mọ́ ìyá bàbá mi. Ẹ̀yin náà, ọmọ Ọlọ́fin lẹ́yìn náà, orúkọ ìyá Àjàyí yẹn ẹ jọ̀ọ́, ẹ̀yin cousins mi Ìdẹ́jọ, ẹ mú orúkọ ìyá yẹn padà. Ó wà ń bẹ̀ tẹ́lẹ̀, ẹ̀yin lẹ yọ kúrò ni. Ẹ má sọ pé ọ̀làjúdé. That is your mother's memory that you are neglecting. Ìdí tí mo sọ pé kẹ́ gbọ́dọ̀ lórúkọ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, tí mo bá gbé ẹnu lé ìtàn màmá wa Àjàyí àti àwọn ọmọ Ìdẹ́jọ, ẹ mọ̀ wípé orúkọ yẹn tí gbogbo yín gan tó bá ń jẹ́ orúkọ yẹn tó bá tó wá forúkọ ìyá yín yẹn kún lẹ́yìn, ẹ mọ̀ pé ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Ìtàn tèmi, ìrìn àjò màmá wa Àjàyí pẹ̀lú àwọn ọmọ wọn. Ìrìn àjò màmá Àjàyí kọ́ ni mo sọ léni o. Tí ò bá sí ìgbésí ayé tí wọ́n gbé pẹ̀lú bàbá wa Ọlọ́fin Ògúnfúnminíre nígbà ayé wọn. Màmá wa Àjàyí, màmá wa Àkẹ̀sán, nígbà tí àkókò tó, àwọn náà wọ́n tún ṣe kíni, wọ́n tún tẹ̀síwájú. Ìlú ibi tí wọ́n lọ tẹ̀sí, tí wọ́n tẹ̀dó sí, wọ́n gbayì, wọ́n gbẹ̀yẹ́ ń bẹ̀. Orúkọ wọn wọ́n tún fi ń kí àwọn kan. Ibi tí màmá Àkẹ̀sán tí wọ́n tún gbà tán kúrò níṣẹ̀rí Ọlọ́fin, àwọn àti àwọn attendees, àwọn tí wọ́n máa ń, àwọn kí náà ti ń pè wọ́n náà, ẹjọ́ ta ló gbọ́ Yorùbá ń bẹ̀ yẹn, àwọn tí wọ́n máa ń, àwọn tó máa ń tọ́jú wọn, tó máa ń, nǹkan tí mò ń sọ ti yé yín, má jẹ́ kí n sọ Yorùbá lọ sí kóòtù. Kí náà ti ń pè wọ́n náà, attendees, àwọn mi fẹ́ pè wọ́n lẹ́rú ni, àwọn ẹrú, àwọn tó ń bá wọn ṣiṣẹ́, àwọn tó ń bá wọn ṣọ̀jọ̀jọ̀, tó ń fọṣọ wọn, tó ń ṣe gbogbo ẹ̀.
màmá Àkẹ́sán wọ́n tún tẹ̀síwájú nínú ìrìn àjò, wọ́n kúrò ní Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin, wọ́n tẹ̀síwájú nínú ìrìn àjò. Ibo ni wọ́n rìn lọ? Ìyẹn dìgbà míì, ó di ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Èmi ni tí ní tòótọ́. Èmi kan ṣoyìn náà ni, èmi náà ni màmá wá, ẹ̀yin náà ni mo máa bàbá. Ta ní dà mí láàmú yìí, mo busy. Tẹ́ bá ti rí tí wọ́n bá ti wà on live náà lè máa message, a máa pe mọ́mì. How can you mommy me? You see that I'm on live. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Ìtàn yìí dùn olórin, ó dùn olóyin, ó lárinrin. A sì máa gbé ìrìn àjò màmá wa Àkẹ́sán, a máa gbé wá fún yín. A máa gbé wá fún yín láìpẹ́ láì jìnnà, ṣùgbọ́n lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ tèdùmàrè, ẹnìkankan nu wa àní kánjú kú, àní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀, ẹni tí wọ́n sá fún àní dúró dé, ẹni tí wọ́n dẹ̀ ń dúró dè àní sá fún, àní tẹnugbó bí ọwọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, ẹ̀yin tẹ́ ń ṣe alátìlẹ́yìn Ọlọ́mọ Plenty. Èmi ẹfún ṣayọ̀, èmi iṣẹ́ fún ṣetán, ẹfún ṣayọ̀, èmi ni Àkẹ́sán lérí ọmọ Agbẹ̀bí Òmù Àṣẹ. Orúkọ màmá ni mo tún dá ń bẹ̀ yẹn, ọmọ Ọlọ́run Yàgòtà Ṣàálẹ̀ Dòye. Mo kí wa wí pé ní agbára Ọlọ́run ọba Elédùmarè lọ́sẹ̀ tó ń bọ̀, gbọ́ngbọ́n máa kàn sí i. Ọ̀rọ̀ náà ṣe ń dùn bọ̀ ni, ìtàn yìí ṣe ń dùn bọ̀ ni, ṣe rí ó ń dùn. A sì máa lọ gbogbo ibi tí gbogbo wọn dé pátápátá, gbogbo ẹ̀ ló ń wọlé lójoojúmọ́. Owó tá a máa fi máa gba ìtàn wọ̀nyí kò ní wọ́n wa, kò ní wọ́n mi lọ́la ti yín. Ẹ ṣáà ti máa fàdúrà yín ràn mí lọ́wọ́. Èmi ọmọ yín náà ni Emilewusi, ọmọbabìnrin Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin, onígbàkulé kejì. Mo kí wa wípé ká nípàdé ayọ̀. Ojú owó yìí pọ́n dáadáa o, ojú owó ò ní pọ́n ẹnì kankan nínú wa. Nínú ìtókù kí amen. Ẹ ṣé màámi, mo dúpẹ́ mà. Ẹ bá mi kí gbogbo àwọn bàbá mi ládéládé, àwọn bàbá mi lóyè. Mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ọlọ́fin pátápátá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ ṣeun tí ẹ̀ ń kí mi lẹ́yìn. Bàbá mi baálẹ̀ Maryland, ẹ ṣé bàbá mi, mo dúpẹ́. Láti bẹ̀rẹ̀ ni mo ti wà ń bẹ̀ yẹn títí lọ́sẹ̀ tó kọjá. Ó dàbẹ́ ní pé àmọ́ bó ṣe ṣẹlẹ̀, gbogbo àtẹ máa fi gẹ́ẹ̀tì mi mo ti ṣe tán. Ẹ ṣé bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tì mí lẹ́yìn, ojú òní tì yín. Yèyé gbà mí Akódan lóyè, ẹ ṣé bàbá mi. Òṣù Àkẹ́sán lérí ọmọ Agbẹ̀bí Òmùwẹ̀, mo dúpẹ́ pẹ́. Sùrájù Àfọlábí, àwọn èèyàn tèmi, àwọn àbúrò mi ni àwọn èèyàn tèmi nìyẹn, gbogbo yín pátápátá. Prince Adékànbí Idris, ó ṣé bàbá mi, gbogbo yín pátápátá. Ibrahim Adéyẹmí Andab, gbogbo yín pátápátá nínú mi dùn sí. Ẹ ṣé tẹ́ dúró tì mí. Bàbá mi Ahmed Moses Isiaka, ẹ ṣé gan ni, àwọn ní baálẹ̀ Maryland, mo dúpẹ́. Prince Rasheed Adékànbí, I love you so much my darling, we need to talk. Ojú òní tí àgàrà òní dá ẹ, lágbára Ọlọ́run, lágbára Elédùmarè, òní ṣàṣetì, òní tẹjú ilẹ̀ mọ́lẹ̀, òní tẹnugbó bí ọwọ̀. Màámi Akínsànyà tèmi lolúwa láti Sheffield, mo dúpẹ́ lọ́wọ́ yín, àti gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì lóríṣiríṣi, mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá. Mo dúpẹ́ pẹ́ òkun. Dádì mi ẹṣẹ̀ wọlé ni, ẹ káàbọ̀ sórí ètò Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin nílé fún gbogbo ọmọ Àwórì pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá. A máa fi yìí ṣèlọ. Ẹ ṣeun, ó dìgbà.